ẹ̀sìn dá o ṣùgbọ́n ìwọ̀nba ni ká gbé ẹ̀sìn lérí nílẹ̀ Yorùbá torí pé orí ní dúró fágbọ̀n mú mi o ẹ̀yà ló síwájú ẹ̀sìn àwọn agbẹ́sìn lérí kan bẹ́ẹ̀ ńlẹ̀ yìí wọ́n kẹtàjà wá lọ́la o Ọlọ́run ọba ń gbọ́ bá ṣe máa sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ni tí n bá sọ pé wọ́n kẹtàjà wá fáǹfààní àwọn tí ò gbọ́ Yorùbá dáadáa wọn ò kógun jà wá lọ́la o Ọlọ́run ọba mi ń gbọ́ agbára wa ò sì ní ká torí pé àwọn bàbá wa ní bára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tá a kọ̀ tá a sọ̀rọ̀ oorun ẹrẹ rẹ kò ní já rọrùn sùn o tó bọ́ bá ti ń gbọ́ gbégbégbé má jẹ́ kí wọ́n gbé sẹ́ẹ̀kùlé rẹ̀. mo wo security outfit Mufti Ìwó mo rí i pé àwọn Fúlàní ló kó bẹ́ẹ̀ yọ yà yín lẹ́nu díẹ̀ wípé wọ́n bá yín gbin Boko Haram sílẹ̀ yín ọmọ ṣe o ọmọ Yorùbá ò sọ̀rọ̀ àwọn àgbààgbà Yorùbá ò dún pẹ́kẹ́ àwọn ọba aládé wa panu mọ́ ó lè lóun ọbọ̀ tó lẹ̀kùn lé rẹ̀ ṣe inú rẹ̀ ń dùn ń jó òun fò sókè afọmọ àparò sábẹ́ à ń gbìnkà ẹrù òsì bá wa ọkàn wa balẹ̀ a rí i gẹ́gẹ́ bí business as usual wọ́n jẹ́ àwọn ọmọ kó ní Ẹ̀ṣẹ́ẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire èmi rò pé yẹ kó rí íńtánẹ́ẹ̀tì ó ti dàrú ni kó jẹ́ pé bó o bá débì ni wọ́n mọ̀ sọ bó o débẹ̀ ni wọ́n mọ̀ sọ bó o dókè yín ni wọ́n mọ̀ sọ èmi rò pé ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó yẹ ká ṣe press conference ká wá pé gbogbo ẹni tó nílé ìwé àti tìjọba o àti tàdání o kí wọ́n gbé tì fódìdí ọjọ́ 3 gbáko kí wọ́n ní kí ló dé ká ní ọ̀fọ̀ ṣẹ̀wá àríwú ẹ̀ rí because ọjọ́ wo làwọn jàǹdùkú ti wọlé tí wọ́n kó ọmọ wa bí ọmọ yendeyende bẹ́ẹ̀ tí wọ́n sì kó lọ láwù tá a rí nǹkan kan tí wọ́n kó lọ láwù tá a gbọ́ nǹkan kan akọni ó bàjẹ́ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ bọ́ bá jẹ́ ọmọ tí ń ni bọ́ bá jẹ́ ọmọ tèmi ni sáàmù ọwọ́ ti gbọ̀ndọ̀ àmọ́ wòran Yorùbá sì ní kú tí ń pojú gbẹ ẹni òwe ńlá ní pa fún ni ó jẹ́ àwọn nǹkan tó bá yẹn lọ́kàn jẹ́ pé àṣà tí kìí ṣàṣà Yorùbá àwọn nǹkan tí kìí ṣe tìran Yorùbá ẹ̀sìn dẹ̀ mú wọlé wá bá wa ẹ̀sìn pa ìfẹ́ mọ́ràn Yorùbá lọ́wọ́ ẹ̀sìn fún wa ní ọ̀tá dípò ìfẹ́ ẹ̀sìn fún wa ní orogún dípò kárìíra wa bí ọmọ ìyá bá àti máa ń ṣe láyé àtijọ́ mìíràn Káàárọ̀ Oòjíire bá ríra wọn ó bá jẹ́ Kírísítẹ́nì ó bá jẹ́ Mùsùlùmí ó bá jẹ́ babaláwo wọn á ní ọmọ ìyá mi rèé lo and behold majority lónìí especially àwọn Mùsùlùmí bọ́ ọ bá lọ́mọ ìyá rẹ rèé Mùsùlùmí ó sọ fún ọ wípé àwọn èso ọmọ ìyá rẹ o àwọn táyì wọn jọ wà nínú ẹ̀sìn kan náà lọ́mọ ìyá ara wọn o so bó o láṣẹ wá ní ríra wa bí ọ̀tá ìfẹ́ àtìrẹ́pọ̀ tá a fi gbé láyé àtijọ́ ń bo la gbé ìsọnù sí àkàndá ọ̀rọ̀ Awíkonko ó lágbára díẹ̀ Mufti Ìwó out of all people mi expect response látọ̀dọ̀ àwọn tó wà nípò ìjọba mo ń retí èsì látọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun mo ń retí èsì látọ̀dọ̀ ìjọba àpapọ̀ kẹ́ni criteria tí wọ́n fi dá security outfit kalẹ̀ àwọn tí Mufti dálẹ̀ yìí ṣe pankẹ́rẹ́ wọn mọ̀ gbé kiri àdáni ìdání tàbí ìbọn
kí ni wọ́n máa lò? ẹ já pera wa sí àjọ tó nírònú pápápá. ẹ bá mi share program yẹn kí n tó tẹ̀síwájú. èmi ṣe bí àìlásọ lọ́rùn pàràkáyọ ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eriwo ni. ẹ bá mi share rẹ̀, ẹ bá mi share rẹ̀. bẹ́ẹ̀ nìkan bá sọ pé léyìí tó ṣẹlẹ̀ yìí tàbí léyìí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàró òjìrì ọ̀kan o wẹ́ẹ́ ọlọ́run níjọ́ kàn wọ́n, ọlọ́run níjọ́ kàn yín lágbára ọlọ́run, aburú ò ní kàn yín. ṣùgbọ́n ẹni tó bá kàn ó ní ká fi ṣe àríkọ́gbọ́n. so ẹ sáré bá mi share láàrin ìṣẹ́jú kan péré. so lẹ́yìn ẹ̀ wọ́n tẹ̀ ẹ́ wájú láàrin ìṣẹ́jú kan péré, ẹ bá mi share rẹ̀. Mufti Igboho dá security outfit kalẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ò kọ́mẹ̀ntì lórí ẹ̀. Individual ti ń gbaṣẹ́ ìjọba ṣe láti bí ọdún mẹ́jọ sẹ́yìn. Mo ti ń sọ fúnra káàárọ̀ òjíire pé gọ́ọ̀mẹ̀ntì kọ́ ló máa help wa lórí insecurity, àwa fúnra wa lá help ara wa. kì í wá sí ilé tí wọ́n dá kalẹ̀ fún ẹ̀sìn kan. bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ wá dá nǹkan kalẹ̀ nítorí ẹ̀sìn kò ní jẹ́rú ẹni tó gbẹ́sìn lórí. kò ní jẹ́rú ẹni tó gbẹ́sìn lérí bíi ti Mufti. yóò jẹni tí kò fi sọ́tún tí ò fi sósì, yóò jẹni tó gba gbogbo ẹ̀sìn mọ́ra. kì í ti ẹ̀sìn ẹlẹ́sìn ni yóò dá security outfit kalẹ̀ táwa tẹ̀lé. àwọn eléyìí tán dá kalẹ̀ ṣé wo nìkan ni wọ́n ti operate? ṣé mùsùlùmí ìwọ nìkan ni wọ́n ṣiṣẹ́ fún? gbogbo iléèwé ló ní security outfit, gbogbo iléèwé ló ní security tiwọn tí wọ́n ń dáàbò bo iléèwé. lóòótọ́ bí ẹnìkan bí èèyàn méjì wọ́n máa ń gbà bẹ́ẹ̀, ṣùgbọ́n bí àkọsí ọba kọlà lẹ́yìn ó yẹ kó dénú ọmọ ẹ̀, ó yẹ kájọ sọ àjọrò ọjọ́ wà kí ni pati ìjọba kó ń bẹ̀ ń tọ́ wà very very annoying nínú security outfit tí Mufti Igboho onípọ́lọ́pàá ń bẹ́ẹ̀ o. ọlọ́pàá lọ síbi inauguration. mo gbórí fídíò rẹ̀, àwọn náà yan wọ́n máa wọ yúnífọ́ọ̀mù. ojú Yorùbá ò ta mí. máa jẹ máa mu àwọ̀ rẹ̀ ń bẹ́nu àká because mo rí nírí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ òjíire wọ́n rí ọ̀rọ̀ yìí bí nǹkan kan wọn kàkún rárá. wọ́n rí gẹ́gẹ́ bí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀. ó wà very very unfortunate wípé ìgbà tí nǹkan bá bọ́ sórí ni Yorùbá tó máa ń sáré kiri. ìgbà tí gbogbo nǹkan bá dojúrú tán pátá ńlá tó máa ń sáré kiri. ṣé ẹ gbàgbé pé bí nǹkan bá bàjẹ́ tán apá lè mọ́ ká mọ́ o. yes, bí nǹkan bá bàjẹ́ tán apá lè mọ́ ká mọ́. Mufti Igboho ọ̀ràn ìjọba Bọ́lá Tinubu lọ́wọ́. ó lágbára o níbi tá a bá ti rò pọ̀ yẹ ká bá ọgbọ́n tó wá jẹ́ pàgọ́ ní mú mi ń bẹ̀ a máa jẹ́ n tó dunni yéye. ó wà very very unfortunate. Bíjọba Bọ́lá Ahmed Tinubu ò rí nǹkan kan sọ. Ṣé ti bá mi share rẹ̀? Àwọn tó bá kú ọmọ bá wa ń bẹ̀, God bless you. Ẹ ní sòwò àṣẹ ìjèrè.
ẹ ní fọwọ́ yín gbé àgbégbìn ọmọ lágbára Ọlọ́run. Ọwọ́ tí yín dọ́là lẹ́ẹ̀mọ́ fi kà, pásítálì lẹ́ẹ̀mọ́ fi kà. Kò tí ì yé mi o, kò tí ì yé mi o, mọ̀ tí state commissioner of police ń ṣe o, kò yé mi náà o. Alright, ẹ jẹ́ n tiẹ̀ kọ́kọ́ wo fídíò ọ̀hún ká ẹ̀gbọ́n tí wọ́n sọ ń bẹ̀. Ọlọ́pàá ní sọ̀rọ̀ o. Under law enforcement agencies within Igboho. Ipa tí ẹ̀sìn ń kó lórí ààbò ẹ̀mí àti dúkìá láwùjọ kò kéré rárá. Eléyìí ló fa àpérò ọlọ́jọ́ kan èyí tí àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ti Jama'at Ta'awun Mùsùlùmí lábẹ́ Sheikh Daud Imran Hasan tí wọ́n tó jẹ́ Grand Mufti ti ilẹ̀ Yorùbá pè lọ́jọ́ 4 oṣù 4 lọ́nà àti mú òkun dé bá ìwà ìbàjẹ́ àti òògùn olóró láwùjọ. Ẹ̀gbọ́n díẹ̀ nínú ohun tí àwọn ọ̀tọ̀kùlú. Mufti ń dá security outfit kalẹ̀ láti gbógun ti ìwà ìbàjẹ́ àti egbòogi olóró. Nàìjíríà ní oríṣiríṣi ẹ̀ṣọ́ ààbò tí ń gbógun ti ìwà ìbàjẹ́. A dẹ̀ ní NDLEA tí ń gbógun ti egbòogi olóró. Kò sí nǹkan méjì tí Mufti Ìwó dá kalẹ̀ bí kìí ṣe terrorist in disguise. Ẹ já pé bẹ́ẹ̀ àwọn onísùnmọ̀mí nílẹ̀ Ìwó, that is number 1. And secondly, wọ́n ti ń fi ẹsẹ̀ ṣàríà múlẹ̀ ní Ìwó. Mo láǹfààní àti sọ fún ọ bẹ́ẹ̀. Bọ́ bá wù ọkọ gbọ́, ó dàbí isba tí wọ́n dá kalẹ̀ lókè ọya. Mufti ò dédé ṣe é, wọ́n tẹ̀ láṣẹ Gumi ni, wọ́n tẹ̀ láàdváìsì Gumi. Àbọ̀ wádìí àbọ̀ pàdé gbogbo wọn àti Gumi rìsọ́ọ̀tì ẹ̀ lẹ́rìn òun. Àwọn kan ti fẹ́ dálẹ̀ láwọn ìlú kan, àwọn kan ò wá gbà, lọ́dá wọn dúró, lọ́dá wọn lọ́wọ́ kọ́. Wọn náà fẹ́ dá sàríà kalẹ̀ lọ́yọ̀ọ́, àyàrí gómìnà Ṣèyí Mákindé issue statement. Ṣùgbọ́n níwò gómìnà tiwa ò lè issue statement, gómìnà tiwa ò sọ̀rọ̀, gómìnà tiwa ò ní sọ̀rọ̀ torí pé gómìnà wa ń wá second term. Wọ́n wá fẹ́ fẹ̀mí wa sínú ewu kí wọ́n tó gba second term, kí wọ́n tó rí second term. Wọ́n mọ̀ wípé mọ́ta láwìn mọ́jọ ọ̀pẹ́ ń gbá ibi kan náà ni ó padà já sí. Ọlọ́run ní fi ní jọba, Ọlọ́run ní fi ní joyè, Ọlọ́run ní gbé ní sípò, Ọlọ́run ní yẹ̀dá kọ̀sẹ́ tó lè yànyàn. Gómìnà Nurudeen Abiodun Adeleke àbí gómìnà Nurudeen Adémọ́lá Adeleke, ẹ dákun sà, ṣé kí gbogbo àwa ìlú tó kù náà káwa náà mọ dá security outfit kalẹ̀? Because tó bá dọ̀la tèmi náà bá kó yàn káwọn èèyàn kan jọ nípa fẹ́ bẹ̀rẹ̀ security outfit láti dáàbò bo àwọn iléèwé tí ń bẹ ní ìjọba àbílẹ̀ ọ̀dọ̀ tiwa náà. Mi ò rò pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ́dọ̀ sọ̀rọ̀, àwọn ọlọ́pàá kankan ò gbọ́dọ̀ gbìyànjú àti kápá sókè. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò sì gbọ́dọ̀ wí nǹkan kan torí pé ntọ́ bá òfin tó dáfẹ́lẹ́ hà lọ dáfẹ́ égún. Wọn méjèèjì wọn jọ ń daṣọ borí. Ètò ààbò ni gbogbo wa sọ pé àjọ ń gbé lárugẹ. Eléyìí tí Mufti dá kalẹ̀ yìí, báwọn kírísítẹ́nì kan náà bá kóra wọn jọ lọ́la tí wọ́n dá tiwọn kalẹ̀ ńkọ́? Kàrántà sọ fúnra káàrọ̀ òjìrè nù. Àwọn kan kóra wọn jọ, wọ́n fẹ́ máa lọ inú igbó. God bless you ẹni tó Mr. Ifaniyi Ogunlọlá, God bless you sir. Wọ́n fẹ́ máa lọ inú igbó nílẹ̀ káàrọ̀ òjìrè, wọ́n tún rìkọ́ọ̀dù fídíò, wọ́n tún stẹ́ẹ̀dì ẹ̀ sórí ìtàkùn ayélujára. Kí leléyìn ó ṣe fún ìsà?
ká lè mọ̀ pé ń lọ inú igbó so a máa yìn àbí kàkà kí wọ́n yìn wọ́n pé wọ́n ń ṣe fún wọn pé Yorùbá náà ní í ṣe gbogbo nǹkan láṣẹ hàn àwọn tẹ́ ń wá lọ wọn a sì máa rí wọn amọ̀nà bí tẹ́ ń gbà ta lọ́mọ̀nà nínú igbó wa tó Fúlàní adaranjẹ tí wọ́n ń daran tí wọ́n ń rìn nínú igbó all the time àwọn náà mọ gbogbo inú igbó ìjọ mélòó lèmi ti dénú igbó gbẹ̀yìn ìjọ mélòó lẹ́yìn ti dénú igbó gbẹ̀yìn inú igbó ògbó lẹ́lọ kí lẹ lọ ṣe ń bẹ̀ ìṣẹ́jú mélòó lẹ lọ ń bẹ̀. àti àwọn amòfin sọ níbi ìpàdé ọ̀hún. They can preach to the people on the need why they should ensure. Now ẹ wo ọgbọ́n tí wọ́n gbà wọlé sí ìjọba lára ọ̀gá ọlọ́pàá ní sọ̀rọ̀ yìí o ó ní ìdákalẹ̀ wọ́n lè wàásù fáwọn èèyàn àwọn tán wọ yúnífọ́ọ̀mù wọ́n máa tọ́jú bọlé àbí ẹ já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra ẹ já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra ẹ já ọ̀rọ̀ ètò ààbò yín kúnra ṣé n tán fẹ́ máa píríìchì fún wa nìyẹn àwọn ọ̀dẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wò jẹ́ tán yọ́ lé ìjọba lọ́wọ́. Immorality. Of immorality. What do you mean by immorality? Immorality bẹ̀rẹ̀ látòrí ìmúra. Lo and behold, Sharia ni wọ́n dá kalẹ̀ ní wò ó. Wọ́n ti mọ̀ pé tán bá pè ní Sharia ẹ̀ nígbà ẹ fi gbé bọnu. Ìdè ni wọ́n lò. Because kí lọ́kàn individual láti gbógun ti immorality. Ìjọba ti ṣe rí wọ́n tẹ́bọ̀ ọbẹ̀ Arẹ́gbẹ́ṣọlá nípínlẹ̀ Ọ̀ṣun gbà náà tọ́lọ káwọn sọ́jà wá pé kí wọ́n mọ máwọn ọmọbìnrin tó bá wọṣọ tí ò bòdodo ayé kan lábùkù ni o ntọ́ bá wù mí mo lè rà fọ́mọ mi ntọ́ bá wù mí mo lè rà ntọ́ bá wù mí mo lè wọ̀ ẹ̀ ń bá fẹ́ borí látòrí dẹ́sẹ̀ kó borí ayé ẹ̀ kó borí ẹ̀ pa. So sáwọn eléyìí ni wọ́n ẹ̀sẹ̀ máa píríìchì fún wa nípa immorality ntọ́ yẹ ká ṣe ntọ́ yẹ ká ṣe sáwọn gangan mọ ntọ́ yẹ ká ṣe because náà bá mọ nǹkan tó yẹ kán ṣe wọn ò ní kó kakí sọ́rùn wọn ò ní kó uniform sọ́rùn pẹ̀lú direction an individual ẹ bá ń béèrè lọ mufti èló ni wọ́n mọ̀ san sálárì fáwọn tí wọ́n yàn yìí ta ni wọ́n mọ̀ sanwó fún wọn ó ní àbólúwò àbíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àbíjọba àpapọ̀ ń bò náà fẹ́ bèèsì wọn lé lórí ìsísọ̀n sálárì. Èèlò ni mufti re àbí wọ́n gba grant látàbúrọ̀dù grant ọ̀hún kí ni wọ́n gbà lé lórí sáwọn tó ń fún ọ ní grant ṣé tí wọ́n sọ ni pé kàn máa fi preach immorality káàkiri tó bá wù yín kẹ́ ẹ jí tó bá wù yín kẹ́ ẹ má jí á sọ pé àwí tiwa. Run away from criminal activities. They should run away from criminal activities. Ọlọ́pàá ní sọ̀rọ̀ o ọlọ́pàá rí ọlọ́pàá ní sọ̀rọ̀ ńbẹ̀ yìí o ọlọ́pàá nù o. It is important for preachers to talk to their congregations. It is important for preachers to talk to their congregation. Sáwa ni congregation mufti wo. They should support the police and equally contribute their quotas to the policing of the environment. Now ṣé ẹ ti rí pé n ta wí òun náà ló ń padà ṣẹlẹ̀ yìí ìlú kọ̀ọ̀kan ẹ̀rì máa kọ́mọ ogun jọ to contribute to policing of your environment. Ìdáàbòbò ẹ̀ṣọ́ ààbò ládùúgbò yín láyìíká yín. So religious organizations, they have a major role to play. The religious organization, they have a major role to play. My Christians, brothers and sisters and mothers and fathers. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. Church ni wọ́n ń kó bán wọ̀. Ṣé mọ̀ yìí pastor tán ti pa? Ṣé mọ̀ yìí Christian tán ti pa? Jet ní kẹ́yìn ọmọ ogun káàkiri. Nínú àwọn tó wà nínú church yìí náà
majority nínú wọn ló sangun, majority nínú wọn ló lè dábàá gbé, majority nínú wọn ló lè ṣiṣẹ́ security báwọn náà bá rí. bọ́dí jẹ́ lọ́jọ́ Sunday lẹ́ẹ̀mọ́ kówó jọ fétò ààbò, kò dìgbà tí wọ́n bá wá kó bọ́ǹbù ká mọ́nú ṣọ́ọ̀ṣì o. bẹ́ẹ̀mi ṣe máa sọ bí ìgbà téèyàn kan ń sọ̀rọ̀ lásán lélẹ́yìí, míwá ẹni tó wẹjúlẹ̀ rú ń bà torí tí ń bọ̀ yìí agbára yín lè mọ́ ka. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ọlọ́pàá yìí, ó ní religious leaders wọ́n ní role, wọ́n ní part láti take lórí ètò ààbò, lórí security. So that means ó lófin tó báàkì Mufti tó fi lè kó ìyànjọ fún rẹ̀, rán yúnífọ́ọ̀mù fún wọn fúnra lára ẹ̀, kó sì fún wọn lórúkọ tó wù fúnra lára ẹ̀. bẹ́ẹ̀ nírú òfin bẹ́ẹ̀ náà máa báàkì Christian communities láti create something similar or something better under the Security Agents Law of Nigeria. Because èmi àtẹ̀yìn làwa ń sọ̀rọ̀ nípa rẹ̀, governor sọ nǹkan kan, president sọ nǹkan kan, àìsọ nǹkan kan yẹn túmọ̀ sí wípé ó bófin mu. bí ó bá ṣe wá dùn mọ́ wa rèé, àwọn tí Mufti kó kalẹ̀ yìí kì í ṣèwó ló ti yẹ kí wọ́n dúró, kí wọ́n bá wa bọ́ọ̀nù gbó o níbi tán káwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn gbà lọ, kí wọ́n lọ rí bá wa gbà wọ́n ọmọ ọ̀hún padà. They talk to the people. They tell them to eschew crime and run away from things that can cause acrimony, bitterness and strife in the society. Àwa náà kọ́ tó ní ti pé àwọn ọmọ ọjọ́ wá sí tó kún ó yàtọ̀ díẹ̀ àfi nǹkan wọn. Ẹja bẹ̀rẹ̀ ti section kan tó lè ran. Now nínú fídíò yìí, ìkan nínú àwọn jàǹdùkú tí Mufti kó jọ ó lọ rìpọ́ọ̀tù fún ọ̀gá ọlọ́pàá tó wà láì tébù. ṣé mo bá ṣe máa ń ṣe manowar bá tiẹ̀ sí sọ́jà rí bá aṣọ ọlọ́pàá rí àṣẹ manowar tí parí kọ̀mándà ó ti jọ́ lọ síwájú higher rank ṣánsà. Your men are on parade. May I have the permission to carry on the parade, sir? Yóò gbé carry on. Ó rí ìgbà tí ó lọ bẹ́rí fún ọlọ́pàá níwájú. Lo and behold, ìmímu kékeré ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwàdà. Tí Mufti bá ti rí i sí tó ti jẹ lọ. Ọlọ́pàá ò lè monitor activities tí ó tẹ̀yìn ẹ̀yọ́ mọ́ o. Ẹ má bínú o. Ẹ mọ̀ pé we see things differently. Ọlọ́pàá ò lè monitor activities tí ọmọ tún lọ lẹ́yìn ẹ̀. Gọ́ọ̀mẹ̀ntì ò ní lè monitor Mufti torí wípé irọ́ là pa mẹ́ẹ̀bùsùn jẹ. Ó yọ òjé léjọba lọ́wọ́. Iṣẹ́ táwọn fẹ́ máa fi ṣe leléyìí. But me and you and I know wípé wọ́n ní mission behind this thing. Especially ẹni tó dá kalẹ̀ yìí. Bí ṣe ń gbógun ti ẹlẹ́bọ ní ń gbógun ti Christian. Sọ yẹ kí ìjọba àpapọ̀ lọ́wọ́ sírú nǹkan bẹ́ẹ̀. Níbi tá a bá jọ bórílẹ̀-èdè yìí dé àjọba ń bẹ̀ Ọlọ́run sì ràn wá lọ́wọ́. Ṣé ọ̀ràn àwọn ọlọ́pàá lọ́wọ́, ṣé ọ̀ràn DSS lọ́wọ́, ṣé ọ̀ràn gbogbo ìfún ọlọ́dẹ. So nígbà yẹn ọlọ́dẹ ìlú tá a fẹ́ mú lọ́wọ́ àwọn àfẹ́lẹ́ mójútó wa Kàlábá ó ti ṣògbèsè. So àwọn jẹ́lẹ̀ kejì wọn mú wọn lọ́wọ́ ó ti lè ṣẹ̀ṣọ́. Àwa ìdásílẹ̀ yẹn ó ní wípé nígbà báwọn lọ́yà tẹ́lẹ̀ àrẹ wa ẹ̀yin lọ́yà tí dáhùn náà ṣe security èwo lè jọba faramọ́ èwo lè fi faramọ́. Àwọn tí wọ́n jẹ́ agbófinró náà tí wọ́n jẹ́ àwọn ọlọ́pàá àgbà náà ẹ̀sìn ìdánilẹ́kọ̀ọ́ fún wa ibo ní àlà private security kílẹ̀ fẹ́. There's no running away from the fact that they have been working in concert with the police. Ẹ ti gbọ́ nǹkan tí Mufti sọ
wọ́n pe àwọn ọlọ́pàá wọ́n dẹ̀ pa àwọn lọ́ọ̀yà kalẹ̀. Níbo lòfin gbààyè dé? Níbo lòfin gbààyè dé nínú private security outfit? Private security outfit. Kí làwọn ọlọ́pàá fẹ́? Kí ni tí wọ́n gbà, kí ni tí wọ́n kọ̀? Wọ́n ti ṣe consultation wọn, perfect consultation. Wọ́n wá jiyàn gbé ládùúgbò yín. Ké gbàjarè. Ẹ wúrú tèṣí ẹlẹ́yẹ. Àwọn yẹn kóra wọn jọ láàárọ̀. They were discussing it as if it was fun. Ìbọn kìnìún kan wọ́n gbé wá, ìbọn kìnìún kan wọ́n gbé wá, ìbọn kìnìún kan wọ́n gbé wá. Àwọn tó kó yín lọ́mọ ló sọ fún yín pé àwọn tó ń padà bọ̀. Ẹ wo iye ìgbà tán ti kọ lẹ́tà sí àwọn ìlú kan lágbègbè ibi tí wọ́n ti lọ jí ọmọ kó yìí. Was that not last year? Tí wọ́n kọ lẹ́tà tán náà rí lẹ́tà nù ibì kan. A sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dún náà, a sọ̀rọ̀ lórí ẹ̀ lásìkò gba náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ọ̀rọ̀ àwọn ọlọ́pàá lọ bẹ̀ nǹkankan wọ́n lọ wádìí wọ́n jẹ́ sára bẹ́ẹ̀. Àwọn tó fẹ́ àtáàkì ọ̀wá ń tòsí wọn wá lásìkò gbà náà. Wọ́n jẹ́ kí ara kàrótù wọn kí wọ́n mọ́kàn kó ń bẹ̀. Nígbà tí everybody ti gbà wípé kò sí nǹkan tí yóò tún ṣẹlẹ̀ mọ́, pé ó ti ròkun gbàgbé, eégún ò tún jẹ́ sẹ́yọ lágbègbè ibẹ̀ mọ́, ẹ̀rù máa bà wọ́n ti sá lọ, ni wọ́n yọ fúgúlẹ̀, wọ́n kó tí wọ́n kó, wọ́n pààyè tí wọ́n pa wọ́n sì lọ. Ilé yìí ti dá ìpayà sílẹ̀ lágbègbè Ògbómọ̀ṣọ́ lónìí báyìí. Ọ̀pọ̀ àwọn pẹ́rẹ́ǹtì lọ́lọ́mọ́ ọmọ wọn léèwé nígbà yẹn táwọn ẹni ẹlẹ́ni olówó ránsọ́ọ̀mù. Ọ̀pọ̀ wọn lọ́lọ́mọ́ ọmọ wọn léèwé eré àsápajúdé. Àwọn ọlọ́pàá náà ni wọ́n ń sọ pé kò rí bẹ́ẹ̀, kí wọ́n má dáyàjára wọn, kí wọ́n má ṣe ikú tí ń pojú gbẹ̀ ẹni sà, òwe ńlá nípa fún ni. Kí wọ́n má dáyàjára wọn, àwọn tí wọ́n kó lọ àti rí wọn. Má bá gbé èèyàn nísìnyí tán béèrè 1 million, ẹ dákun sẹ́ni tí ò tí ì rówó jẹun ṣe ni ó wà 1 million, bo ni ó ti rí. Àwọn èèyàn ti dáwó ti sú wọn. Àwọn ẹlẹ́yinjú àánú lórí Facebook lórí íńtánẹ́ẹ̀tì wọ́n ti contribute, ó ti rẹ̀ wọ́n. Èèyàn mélòó wọn dáwó fún kí wọ́n lè rescue wọn? Ṣé ẹ bínú? Ọ̀rọ̀ tí wọ́n sọ lè le, ṣùgbọ́n tó bá tó stage kan àwọn èèyàn ní mind. Tán bá jiyàn kó wọ́n sọ pé kán lọ pa wọn tó bá wù wọ́n, wọ́n sọ pàrà tó bá wù wọ́n kán lọ dá fún wọn. They will not contribute a dime. Gbogbo eléyìí tá à ń ṣe yìí, the higher the better. Tá a bá gbéjà kó wọ́n. Ẹ̀já gbọ́dọ̀ tàwọn mufti yìí. Law enforcement agencies within Igboho. I just want to encourage them that they should keep on giving us information. They should keep on giving us information. Ọlọ́pàá ló ń sọ bẹ́ẹ̀. Òun encourage wọn kán máa fáwọn ní information. Lo and behold, gbogbo ẹ̀kọ́ náà fi máa fún ní information. And my own advice fún gbogbo ìlú tó wà nílẹ̀ káàárọ̀ òjíire tó bá mú fún mufti fi ṣerú ẹ̀ ẹ̀yin náà káwọn lọ́ọ̀yà jọ. Yóò dàbí ọ̀rọ̀ àwàdà, wọ́n máa jiyàn kó ní stage kan tá à ní sọ nǹkan kan pẹ́ mọ́. Ó ti máa di routine. Ṣé wọn pé bá bá pààyàn lókè ọ̀yà tẹ́lẹ̀ ìròyìn ó ti gbé, bá bá pààyàn ìròyìn ó ti gbé, wọ́n ṣèpàdé àwọn oníròyìn. Ẹ̀yin lè ń dáyàjá àwọn aráàlú. Reality ni mo sọ fún yín, like 2-3 years ago. Ẹ má gbé ìròyìn pé wọ́n pààyàn mọ́. Every blessed day ni wọ́n ń pa àwọn èèyàn lókè ọ̀yà o. Títí dòní ìròyìn ògbé mọ́ ni. So tó bá tásìkò kan wọ́n jiyàn gbé, wọ́n kó ọmọ iléèwé, kò ní ní ìtumọ̀ lọ́dọ̀ tiwa náà mọ́. Olókùú ni yóò lòkú, ọlọ́mú ni ọmọ dọ́mọ̀ yẹ́ gbé. Kó tó wá dàsìkò gbà náà, ta lọ́mọ ẹni tí ó kàn nínú wa? Àbúrò ní kàn wá gbogbo ọjọ́ mọ́ sàmí, mo mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò ti sàmí bá ń gbé Ọlọ́run níjọ́ kàn mí, Ọlọ́run níjọ́ kàn mí. Àwọn tó kàn yín wọn ò pray rẹ, wọn ò bá wọn sọ pé yóò rí sọ yóò ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀.
bí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún wọn lọ́sẹ̀ mẹ́ta sí ìsìn wọn á ní láéláé kò lè ṣẹlẹ̀ lágbègbè àwọn agbègbè tá a rí pọ́ wà peaceful tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ní káyàsókè ti débẹ̀ yìí o. The last thing tí yóò ṣẹlẹ̀ ń bẹ̀ náà ni pé gbogbo àwọn tó wà nínú àdúgbò yẹn gbogbo àwọn tó wà nínú abúlé yẹn wọ́n fi gbogbo bẹ́ẹ̀lẹ̀ wọ́n sá lọ bòmíì ó ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ Kwara náà táwọn yẹn fi gbogbo òlú lẹ̀ pátápátá torí agbésùnmọ̀mí. So ọ̀rọ̀ dàbí àwàdà ẹ̀yin Christian association ẹ̀yin Christian communities ẹ̀yin traditionalist ẹ̀yin ló yẹ kẹ́ excel níbi tá a bá kìíní ọ̀hún dé tí yín ló yẹ kó dá yàtọ̀ ẹ̀yin ò nílò àṣẹ látọ̀dọ̀ ìjọba tó bá jẹ́ pé lóòótọ́ lóògùn sì wà o tí ìṣèpẹ́ ń parọ́ táwọn èèyàn lórí social media majority yín tẹ́gbẹ́ra yín láláwo tẹ́gbẹ́ra yín babaláwo tẹ́gbẹ́ra yín lóníṣègùn tẹ́ẹ̀lẹ́ lágbára gbogbo ẹ̀yin ọdẹ wèrè tẹ́lẹ̀ lọ́nú gbó ẹ bá Olúkoyin pàdé ẹ bá Egbére pàdé ẹ bá Awin pàdé ẹ̀yin àti ìgbà tí kinní kan yí padà sí gàlà ẹ̀yin náà yí padà sí gàlà ó dòjòlá ẹ̀yin náà dòjòlá ẹ wá dòjòlá báyìí. ẹ dòjòlá kẹ lọ bá wa gbà wọn ọmọ ìpadà tí ìbá ṣe business lẹ́ ń ṣe. To the best of my